kábíyèsí ọba wa náà nígbà tí wọ́n dé yìí lọ́ọ̀ yóò tún máa tọ̀rọ̀ sí o lọ́ọ̀ yóò máa tọ̀rọ̀ sí o lórí fáyọ̀ tó nílé òsì nílé ìtọ́jú àtòsílẹ̀ ní bàbá wálé jábọ́lọ́ là kí ló pọ̀ jẹ wọ́n ní kí ní ọ̀bà bọ̀ wálé wọ́n bá ṣe lórí tàwa ní lórí làwọn ọmọ bá bọ̀ wálé lórí ẹnìkan kan pàṣẹ agbésàtọ̀ tiẹ̀ láró nígbà bá gbé fọ́ọ̀mù ọ̀rọ̀ yóò pa kìkà lọ́sọ̀ ti kiri ẹnìkan pàṣẹ àdúgbò sàtọ̀ tiẹ̀ lóṣù nígbà bá gbé fọ́ọ̀mù wọ́n máa jà lọ́sọ̀ ti kiri ilé parí ìjà lórí awo òdìbò ilé parí ìjà lórí awo gbogbo tí jẹ́ ibi yóò padà lé gbogbo àtàwọn lórí ìlú wọn náà láwọn alẹ́ mi o bẹ́ẹ̀ ni ó rí bẹ́ẹ̀ ni ó rí o. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lẹ́ẹ̀kan sí ní àtìlé ẹ wò lónìí kẹ́mi sọ lẹ́ẹ̀kan alárè ojú àjà ìkóbi ìhànà níbi ọdún eégún wa lọ́yọ̀ọ́ lónìí àwọn èèyàn ńláńlá la gbé bàbá mi ẹ bá mi dárúkọ yín fún ara lé. A dúpẹ́ fún Olódùmarè orúkọ tèmi ní Babalọ́jẹ̀ olóyè Ifámúyìwá Ọ̀jẹ́ládé alágbà ọ̀jẹ̀ Egúngún Mọ́gàjí tí a yọ Aláàfin tá a tún jẹ́ ààrẹ Ògbóni àbọ́ríjì fún gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ̀yin gẹ́gẹ́ bí alágbà fún ìlú Mọ́gàjí láàmì wọ́n ní ta bá ń ṣènáwó nu ilé ó máa ń kàn mú sẹ́nìkan jẹ̀ nìkan lọ kí ni pàtàkì ọdún Egúngún fún ìlú. Egúngún ṣe pàtàkì gan-an òun ni àkọ́kọ́ òrìṣà tó jẹ́ yí pé nígbà tí àwọn ẹrúnmọlẹ̀ fi wálé ìgbà tí èsayé ènìyàn tó ẹrúnmọlẹ̀ fi wá nígbà padà wá yá wọ́n wá níwà ẹbọra nígbà padà dé tó tún dé ìran kan à ń sọ̀rọ̀ nípa bíi 3,000 years 4,000 jù bẹ́ẹ̀ lọ nígbà tó wá padà wá yá wọ́n tún wá níwà èèyàn díẹ̀ ẹbọra díẹ̀ wọ́n fi apá kẹjọ èèyàn wọ́n fi apá kẹjọ ẹbọra ṣùgbọ́n gbogbo àwọn òòṣà yìí pátápátá èyí tó wá ní òò ó pọ̀ ṣùgbọ́n gbà tó eégún ń bọ̀ kò wá pẹ̀lú òò ó wá pẹ̀lú aṣọ tí Olódùmarè dàbò ni pẹ̀lú aṣọ tó Olódùmarè dàbọ̀ kìí ṣaṣọ sí o bí aṣọ bíi kọjọra kọjàṣọ òun kọjọ pé òun kọjọ pé ṣe aṣọ Olódùmarè ni wọ́n wá eléyìí yàtọ̀ sí gbogbo òrìṣà pátápátá tó ti wá òòṣà yìí a ó mọ̀ dáṣọ sí ni nígbà tí aráyé tí àwọn èèyàn náà wá dé sílé ayé wọ́n wá wòye pé ìran àwọn òrìṣà ń bẹ ṣùgbọ́n wọ́n ti lọ sí abala ìpele kan lọ rèé gbé ṣùgbọ́n gbọ́ Olódùmarè wá tó wá dá èèyàn ṣùgbọ́n wá bá àwọn òrìṣà yìí náà yìí pé òòṣà wọn gbàgbọ́ àwọn òòṣà yòókù ìhòòhò làwọn yòókù wà eléyìí daṣọ bora wá ní àwọn tó wá jẹ́ bíi àwọn àjẹ̀nú wá jẹ́ kán mọ̀ yìí pé òòṣà eléyìí o máa daṣọ sí ni tẹ́ ẹ bá ti ń daṣọ sí gbogbo nǹkan yí pátá ni ó sì máa dá onírúurú aṣọ ńlá àárí lára Egúngún bẹ́ẹ̀ náà sì ni orò náà o ṣùgbọ́n aṣọ orò kò tó tegúngún ló fi jẹ́ yí pé Egúngún wá tó wá jẹ́ yí pé kò sí ìdílé tí ò ṣeégún kò sílùú tí ò ṣeégún kò sí ìdílé tí ò ṣeégúngún kò dẹ̀ sí orílẹ̀-èdè kankan ní àgbáyé yìí tí ò ṣeégún bẹ́ẹ̀ ṣùgbọ́n gbọ́nkálukú ṣe é ṣe tiẹ̀ ló yàtọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n kò yẹ lórí aṣọ Egúngún Ẹ̀yọ̀ wà lẹ́kọ̀ọ́ Egúngún Ṣàngótọ́ ọ wà ní gbogbo ọ̀rẹ́ Kútọ́nù Egúngún Yíbò wà lórí bí ẹ ṣe é dá Egúngún àwa tá a jẹ́ Yorùbá ọ̀pọ̀ eégún Àpidé ó wà làwọn eégún onílá abala eégún alágẹ̀gẹ̀ wà eégún alágẹ̀gẹ̀ òun wọn fẹ̀ báyìí eégún Lébè ó wà Egúngún Ẹ̀yọ̀ gbogbo ẹ̀ wà eégún Ẹlẹ́rù wà bẹ́ẹ̀ náà ni eégún Alágbo bá pè ní eégún Olóògùn ìdílé kọ̀ọ̀kan lẹ́sìn máa ń ṣe ọdún eégún ṣùgbọ́n ìdílé tí a bá ti gbé eégún pamọ́ tí wọn ò bọ́ mọ́ oríṣiríṣi àjálù ló máa ṣẹlẹ̀ ní wọn. ìdílé tí wọ́n ti gbé eégún pamọ́ tí wọn ò bọ́ mọ́ oríṣiríṣi àjálù ni máa ṣẹlẹ̀ ní wọn ló fi jẹ́ wípé àwa mú gbogbo aráyé mú Egúngún ní pàtàkì tẹ́ ẹ bá dé Èkó wọ́n sọdún eégún lọ bẹ́ẹ̀ dé Ìbàdàn báyìí wọn náà ń ṣe lọ bẹ́ẹ̀ dé oríṣiríṣi ìpínlẹ̀ Yíbò wọ́n sọdún eégún ó jẹ́ pé eégún àgbà òòṣà ni kò sí ìdílé tí ò sí
kí egungun kọjá kọ̀rọ̀ wọn gbó. kódà òun lẹ́yìn yẹn dẹ̀ ti gbọ́ yẹn pé ìdílé tán bá kọ̀ tí wọn bá gbé gbogbo wọn mọ́ àbíjálù gbogbo wa máa ṣẹlẹ̀ ẹ bá a ṣe wúre fún àwọn èèyàn. Ní agbára lọ́wọ́ Olódùmarè lágbára lọ bàbá mi gbogbo ẹni tó wá síbi ọdún àṣekágbá tá a ṣe lénìí ní bálébòkú ọmọ ní délébòkú aya ní bálébòkú gbogbo nǹkan tẹ̀ fi sílẹ̀ lágbára Olódùmarè ìgbà ó lékún àwọn ó lékún gbogbo nǹkan tí wọ́n mí yọ̀ mọ́ mí lágbára ọ̀fà lágbára lóògùn àgbàlájẹ̀gẹ́ arúkúrúkú àrùkú yóò bá gbogbo wa ṣe arúgbó ọba wa ṣe àṣà àbá wa ṣe ifá ní ọ̀kànràn kánga gbèsè kánga bẹ́ẹ̀ ní kẹ́gún gbèsè kẹ́gún bẹ́ẹ̀ ní kánga bẹ́ẹ̀ ní kakọ lọ́lọ́ abọ́rò lọ́lọ́lọ́ iná abọ́rawúta òjò balẹ̀ abẹ́ọ́kà tí yẹ̀rìyẹ̀rì adúbá fún eégún àdùbí sísunkó aláìláṣẹ lẹ́nu wọ́n ní gbogbo eégún àdùbí bá wúyẹ yóò máa ṣe àṣẹ atúnyàgbá mẹ̀yàgbá àwẹ́sọ̀ gbẹ́bìkan bí a bá ti rọṣẹ̀ tí sáwọ́ òdí òró ará ọ̀rọ̀ ẹ̀jẹ̀wọ́ ẹ̀rọ wa àyàmọ̀ bẹ́kẹ̀ ní òró lé ará ọ̀rọ̀ ẹ̀jẹ̀wọ́ ẹ̀rọ wa àyàmọ̀ bóbìnrin òró sọ ará ọ̀rọ̀ ẹ̀jẹ̀wọ́ àyàmọ̀ bí òró ọ̀bárókò mọ́ ará ọ̀rọ̀ ẹ̀jẹ̀wọ́ ẹ̀rọ wọn lórólóbúrò oró ti mọlẹ̀ lẹ́yìn lágbàlẹ̀ Olódùmarè ọmọ tá a bí òní kú aya tá a ní òní kú gbogbo ojú tó wá gbogbo tó wá bí lónìí tí a wá wòran eégún àṣekágbá nílùú Ọ̀yọ́ gbogbo ọ̀rọ̀ wa ní ọ̀dàyọ̀ àríbẹ̀ àṣẹbẹ̀ àrùsẹ̀ ti fáwọn àfọ̀ṣẹ́ ti Ọ̀rúnmìlà bọ́tíbọ́tì wà gbọmọ́rí. àwa rè o àmì àṣẹ. ẹ ṣe ó kọ́kọ́ ṣe kábíyèsí ọ̀jẹ̀ Olókùnjẹ́ kábíyèsí ọ̀jẹ̀ Olókùnjẹ́ kábíyèsí ọ̀jẹ̀ Olókùnjẹ́ nígbèje gbẹ̀jọ mẹ́ẹ̀ẹ́dínlógún ọwọ́ ọ̀tá mo ṣe mariwo jẹ́mi níwo ìwo mariwo jẹ́mi níwo ìwo gbogbo mariwo jẹ́mi níwo ìwo yá gbégbé kẹ̀ ẹrù owó kúlùkùlù ṣẹ́ òjò tí balùwẹ̀ sẹ́wọ̀wọ̀ mo ṣe kábíyèsí fún Aláàfin o kábíyèsí o kábíyèsí o kábíyèsí kú bàbá yèyé aláṣẹ èkejì òrìṣà kábíyèsí ọwọ́ adé gíga rẹ̀ tó ti wà lára ìgbàlọ́wọ́ alágbà o ìgbàlọ́wọ́ òpè o ìgbàlọ́wọ́ alápèlè pẹ̀lú òye ìgbàlọ́wọ́ gbogbo ìyá àtọ ìyá mọ̀jẹ̀ gbogbo ọ̀jẹ̀ mójúbà lọ́wọ́ arùkù kẹyìn ó mọ kára wájú kí tiwájú gbogbo oríbalẹ̀ fún ṣẹ̀ṣe. Ní àkọ́kọ́ orúkọ mi ni olóyè Òkèwálé Ọ̀jẹ̀lábí Ifáníyì Kúyẹ̀ tí mo jẹ́ ọ̀kan lára ọmọ ọlọ́jẹ̀ nílùú Ọ̀yọ́. Pàtàkì ọdún egúngún. Egúngún jẹ́ òrìṣà tó ń tì wíwá sílé ayé rẹ̀ láti wá dáàbò bo àwọn ọmọ tí wọ́n ṣẹ̀ sílé ayé. Ní àkọ́kọ́ tí èèyàn bá wá sílé ayé tí rẹ̀ ní bẹ́ẹ̀ bá kú tó papòdà wọ́n ló ti di ará ọ̀run. Tí egúngún bá wáyé tí wọ́n bá kí egúngún wọ́n ní egúngún àgbàlá ará ọ̀run kẹ̀kẹ́. Èyí ti já mọ̀ pé gbogbo òkú tó lọ sóde ọ̀run ó ti di òòṣà tí wọ́n máa wá bẹ̀ wá wò lóòrèkóòrè. Tí ó bá ti di àkókò tí ìdílé máa ń ṣe ọdún eégún, àwọn tó jẹ́ ọlọ́run wa yẹn wọ́n ti mọ ọjọ́ àti àsìkò níbi a bá ti dájọ́ pé òní ní òdòdó ni wọ́n ti máa ṣe ọjọ́ tó máa kan ti ìdílé wọn. Tí irú ìdílé bẹ́ẹ̀ bá fi ṣe ọdún, àwọn ará ọ̀run yẹn wọ́n máa wá fọwọ́ pa ètùtù wọn láti dáàbò bò wọ́n, láti ṣe oore tí a bá wá. Tẹ́ bá wo tó máa ń sábà ṣẹlẹ̀ ní àkókò ọdún eégún, púpọ̀ lẹ́lòmíì tó máa ń tọrọ ọmọ. Ìtẹ́gbọ́n sọ fún ọ náà ní pé tó bá ní ìwòye àmọ́dún wàá wá gbọ́mọ kò mí, tó bá di ọdún yẹn yóò wá gbọ́mọ pàdé fún mi torí pé ará ọ̀run ni
àṣẹ́sì ti wà lára rẹ̀ ó tó sọ. Mo fẹ́ fi ìtàn kékeré kan gbé ọ̀rọ̀ mi ní ẹsẹ̀ ní agboolé kan nínú ìlú Ọ̀yọ́ tó jẹ́ pé wọ́n máa ń ṣe ọdún eégún ní ọjọ́ karùn-ún Òdògbò. Ní ayé ìgbà yẹn púpọ̀ wọn oko ni wọ́n máa dá, oko ni wọ́n ń gbé. Tó bá di àkókò ọdún eégún wọ́n wà lé ọdún dáadáa, wọ́n gbọ́dọ̀ wà lé ọdún. Ní agboolé kan wọ́n wá ní àsìkò yìí dùn àwọn ọ̀wálé ọdún eégún. Ẹni tó gbé lórí tó yẹ kó kóyàn wá kò wá. Àwọn agboolé mi àwọn sọdún tí wọ́n lọ. Bàbá tó wá jẹ́ olórí yẹn oko tó wà ní oko tó wà. Ìdágìrì wa da ó dákú. Wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́ nǹkan sí lẹ́nu. Wọ́n ń jí lọ́yà àbígìrì ni àbí nǹkan ni. Wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan láti dá padà. Ìgbà tí bàbá yẹn padà lájú ní tó sọ fún ẹni bí ẹ̀tọ́ ọyọ ẹ̀yin ìyàwó mi ọyá èrè ẹ máa kó orúkọ ní iṣu ọyọ ẹ máa mú àlọlé ọdún eégún àlọlé kí ló dé ó ní gbòmọ adélé ọmọ sọ tó ṣẹlẹ̀ làwọn délé ó ní wọn ò ṣe ọ̀lẹ̀ lọ́sàn-án wọ́n ṣe ọ̀lẹ̀ wọ́n pẹran wọ́n gúnyán wọ́n ṣe jẹ ó ní wọ́n mégún jáde ó nígbà tó ń dákú ó lò rí àwọn bàbá àwọn tó ti kú wọ́n wá sọ pé kí ló mú ọ tó fi sọ bẹ́ẹ̀ ní sọdún eégún lọ́dún ni àwọn ọ̀wárò ń jẹjẹ látàárọ̀ àwọn àtàwọn ọ̀rẹ́ àwọn délé lágbájá àwọn fẹ́ tọwọ́ bóúnjẹ àwọn èèyàn bẹ̀ wọ́n gbà náà sọ pé ó ṣeéṣe nàámàṣẹ náà dáná ọdún àwọn délé tàmọ̀dò àwọn fẹ́ jẹun wọ́n gbà náà sọ pé kí ló mú ọ àmọ́ rẹ ní ọ̀dá náà àwọn afẹ́ tọ́ oúnjẹ ẹ̀sẹ̀ ní tó bá jẹun ìdí nìyẹn ó fi wá pé kó wọ́n bá wọ̀ igbe ní kíákíá kó máa lọ ní kọ́lọ̀ dáná tí àbá fẹ́ kí àjálù burúkú ó ṣẹlẹ̀ òun ṣe wá wálé máa ń ṣe ẹ̀kọ́ máa ń ṣe ọ̀lẹ̀ ọdún ni eégún máa ń tọrọ ọdún kan ló máa ń tọrọ tó bá jáde yóò máa sọ pé ó rí mi lẹ́ẹ̀mí ọ̀sẹ̀ mi èyí ni pé láti gba ìwúre lọ́wọ́ àwọn ará ọ̀run wa tá a bá ń ṣe ọdún eégún láti gbà súre ká ṣe àmọ́dún pàápàá tó bá dàbí ogun nílé ayé wa tó jẹ́ wípé ogun yẹn ó sá pamọ́ síbì kan àwa ò rí ṣùgbọ́n eégún rí tẹ́gún bá jáde wọ́n máa lùlù fún pé ẹ̀mí fóònù òjò fóònù ẹ̀ ti ṣàṣàrà bàgbó ẹ̀mí fóònù òjò fóònù ẹ̀ ti ṣàṣàrà bàgbó òfófó àlejò bẹ́ẹ̀ láti ṣera wa dìgbòlú kọlù bàbá dìgbòlú wọn padà lẹ́yìn rẹ̀ kéṣe pé kó dìgbòlú èèyàn láti òkè ọ̀run àwọn alájogún máa wá sílé ayé láti wá dọmọ ẹ̀dá láàmú bẹ́ẹ̀ àwọn oore máa fẹ́ wọnú ilé ṣùgbọ́n tí ajogun bá ti wọnú ilé àwọn ajogun ò ní jẹ́ kí obìnrin wọlé ogun bá ti wá jáde ẹ máa lé olójó lọ nítorí pé òde ọ̀run ló ti wá ó sì rí olójó yálà wà ní ilé ni o yálà wà lájà ni o yálà wà nìkan ni o yóò máa lé àwọn olójó pé olójó jáde ní a máa sọ pé ẹrí fólójó pé lọ ó ti ṣàṣàrà bàgbó ìyẹn ní àgbo ó máa fi wọ́n lẹ̀ ó máa ń fúnyàn pé ẹni ọba ti yán omi àgbo yẹn sí olójó lé rẹ̀ yóò lọ ẹ̀rì máa ní pé àǹfààní wà ní ká máa sọ bí ebi. Bẹ́ẹ̀ni. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ ọba Akeem Ọwọ́adé tí mo ṣe kábíyèsí. Nítorí sọ báyìí ni pé
bàbá tẹ́wọ́ gba ìṣẹ̀ṣe ẹni ẹlẹ́ẹ̀kejì òòṣà tá a bá ń sìn tá a bá ti ń lé ọmọ wẹrẹ ńbẹ̀ òòṣà náà yóò rò torí pé àwọn ọ̀dọ́ tó jẹ́ oníṣẹ̀ṣe àwọn náà gbárùkù ti nǹkan bàbá wọn wọ́n sì mọ̀ pé ẹ̀sìn yìí ẹ̀sìn òótọ́ ni ẹ̀sìn tó tó jẹ ẹ̀sìn tó tó tà ẹ̀sìn tó jẹ́ yí pé kò ṣeé ṣe pẹ̀lú irọ́ òtítọ́ ni káàkiri àgbáláyé ló sì ti tẹ́wọ́ gba ìṣẹ̀ṣe wọ́n mọ̀ pé oore bàbá bá wà ń bẹ̀ àǹfààní pọ̀ ń bẹ̀ oore ń bẹ̀ ń bẹ̀ lẹ́ẹ̀kan sí kìí ṣe Ọ̀yọ́ nìkan náà ti ń ṣe ọdún Egúngún ṣùgbọ́n lọ́dún ní ti Ọ̀yọ́ yìí kọ́mítìtì ní nǹkan bí ọdún bíi méjì sẹ́yìn a gbé ọdún World Egúngún Festival tí ìjọba gómìnà wa onímọ̀ ẹ̀rọ Olúṣèyí Mákindé tí ó dá sílẹ̀ fún wa ní Ọ̀yọ́ State tí Commissioner for Culture and Art and Culture Dr. Wasiu Ọlátúnbọ̀sún tí a ṣe alágbàtẹ̀rù rẹ̀. Bí ẹ bá wò ó káàkiri àgbáláyé ni wọ́n kan sáárá sí wa nípínlẹ̀ Ọ̀yọ́ pé a gbé Egúngún lárugẹ. Ọ̀wá síbi tá ilé dé Trout Federation tí wọn ò ní júbà Ọ̀yọ́ lórí eégún wọ́n ní ìgbà fún wọn lóde Ọ̀yọ́ níbi eégún ti ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ni tá a bá wo ìjìnlẹ̀ àti orísun eégún a lè sọ̀rọ̀ eégún ká yọ ọ̀rọ̀ àpẹẹrẹ kábíyèsí alápẹ̀ni o àpẹẹrẹ ìpẹ̀kú oyè àrífẹ̀kú ọba òun ni olórí fún ọlọ́jẹ̀ kò sí láti sọ̀rọ̀ ọ̀jẹ̀ tá à ní sọ̀rọ̀ àpẹẹrẹ lábẹ́ àpẹẹrẹ lògbó wà kálágùrè wà ó sì wà lọ́yọ̀ọ́ yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so kò ní máa ṣe fẹ́ sọ̀rọ̀ eégún tí wọ́n yọ Ọ̀yọ́ sẹ́yìn kò sí bí wọ́n ṣe júbà eégún tí wọ́n ní júbà Ọ̀yọ́ ìdí nìyí tó fi jẹ́ pé orí tiwa náà wù pé àwọn ọ̀dọ́ wọ́n gbé Egúngún Ọ̀yọ́ lárugẹ ìṣúlẹ̀ mi ni pé kíkà mọ́ tó jù báyìí lọ. Orúkọ mi ni Olóyè Òkèwálé Ọ̀jẹ̀lábí Ifáníyì tí mo jẹ́ ẹlẹ́rìí awo Aláàfin mo sì jẹ́ ọ̀kan lára ọmọ ọlọ́jẹ̀ ní ìlú Ọ̀yọ́ mo sì kábíyèsí ọjọ́.